Adájọ́ ti rán pásítọ̀ tó fún ọmọ ìjọ ẹ̀ lóyún lẹ́wọ̀n. Adájọ́ ilé-ẹjọ́ májísírèètì kan tó wà lágbègbè Ndélé nípínlẹ̀ Rivers, onídàájọ́ Ogbe Ejikana, ti pàṣẹ pé kí wọ́n lọ ju pásítọ̀ ṣọ́ọ̀ṣì kan tí wọ́n ń pè ní Glorious Covenant Church Pillar Erékùà, ẹni ọdún 65 sẹ́wọ̀n ọdún 7 pẹ̀lú iṣẹ́ àṣekára lọ́gbà ẹ̀wọ̀n tó wà nílùú Port Harcourt. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó fipá bá ọmọ ìjọ rẹ̀ kan tí kò ju ọmọ ọdún 15 lọ tó jẹ́ ọmọ ìlú Ndélé níjọba ìbílẹ̀ Èmójà níbi tí ṣọ́ọ̀ṣì rẹ̀ wà, ó sì ń bá ọmọ yìí sùn títí tó fi fún un lóyún. Aláròyé gbọ́ pé ohun tó jẹ́ kọ́rọ̀ Pasitọ Pillar ya gbogbo àwọn tó gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà lẹ́nu ni pé ṣọ́ọ̀ṣì rẹ̀ ni ọmọ yìí àti ìyá rẹ̀ ń lọ tí wọ́n sì ń ṣojúṣe wọn déédéé. Ìparí oṣù kẹfà ọdún yìí ni Pasitọ Pillar hu ìwà pálapàla náà pẹ̀lú ọmọdébìnrin yìí, táwọn òbí ọmọ ọ̀hún sì lọ́ọ́ fẹjọ́ rẹ̀ sùn àwọn ọlọ́pàá agbègbè Rúmùjì, táwọn yẹn sì lọ́ọ́ fọwọ́ òfin mú un nínú ṣọ́ọ̀ṣì rẹ̀. Ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù keje ọdún yìí ni wọ́n fojú pásítọ̀ yìí balẹ̀-ẹjọ́ tí wọ́n sì fẹ̀sùn oríṣi méjì kàn níwájú adájọ́ náà. Ẹ̀sùn àkọ́kọ́ ni pé ṣe ló fipá bá ọmọ ọdún 15 kan tó jẹ́ ọmọ ìjọ rẹ̀ sùn títí tọ́mọ náà fi lóyún. Ẹ̀sùn kejì ni pé ó gbèrò láti lọ ṣẹ́yún náà fún ọmọ ọ̀hún, ṣùgbọ́n àwọn òbí ọmọ náà takú kanlẹ̀ pé àwọn kò gbà rárá. Gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan Pasitọ Pillar yìí pátá làwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ náà tí wọ́n fojú rẹ̀ balẹ̀-ẹjọ́ sọ pé ó lòdì sófin ìpínlẹ̀ Rivers tí ìjìyà ńlá sì wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀. Pẹ̀lú pé ọkùnrin náà sọ pé òun kò jẹ̀bi àwọn ẹ̀sùn gbogbo tí wọ́n fi kan òun yìí, adájọ́ ilé-ẹjọ́ ọ̀hún, onídàájọ́ Ogbe pàṣẹ pé kí wọ́n lọ jù ú sọ́gbà ẹ̀wọ̀n ìlú Port Harcourt kó sì lo ọdún 7 níbẹ̀ pẹ̀lú iṣẹ́ àṣekára. Onídàájọ́ Ogbe tún pàṣẹ fún un pé kó san $500 náírà fáwọn òbí ọmọ yìí gẹ́gẹ́ bí owó gbà má bínú fún owó ọsibítù tí wọ́n ń ná lórí ọmọ náà lákòókò tí wọ́n fi ń ṣètọ́jú rẹ̀ nípò ìlóyún tó wà yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ Aláròyé Online TV. Jamiu Àbálẹ̀ ló kà á sétí ìgbọ́ yín.